àṣírí ti tú àti rí fùrọ̀ adìyẹ. Gbogbo àwọn tó fẹ́ proscribe olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ àṣírí wọn ti tú o, tí wọ́n fẹ́ táàgì olóyè ọmọ Adéyẹmọ gẹ́gẹ́ bíi terrorist. Bọ́n ṣe táàgì àwọn IPOB tó lórí wọn jẹ́ Nnamdi Kanu tó wà ní àhámọ́ federal government Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Inú fídíò yìí ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ dẹ̀ mọ àṣírí àwọn eléyìí nínú fídíò yìí. Ẹ máa bá mi ká lọ o, gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ fòótọ́ nílẹ̀ káàárọ̀ oòjíire. Mo rọ tónílé tẹlẹ́mù kó bá wa share fídíò yìí kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire kí wọ́n lè gbọ́, àti wípé gbogbo ẹni tọ́rọ̀ yìí kàn lórí ọ̀rọ̀ Sunday Igboho tẹ́ ẹ fẹ́ dojú ìjọba Sunday Igboho bolẹ̀, mo fẹ́ kẹ́ ẹ gbọ́, ẹ mọ̀ra yín o, ẹ mọ̀ra yín. Ǹjẹ́ ẹ ti gbọ́? Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, wípé ìjọba location 419 ìjọba Buhari ó fẹ́ táàgì olóyè Sunday Igboho májàsọ́lá òòṣà gẹ́gẹ́ bí terrorist, bó ti ṣe táàgì àwọn IPOB tó jẹ́ pé olórí wọn Nnamdi Kanu ni, tó ṣe táàgì ẹ̀ gẹ́gẹ́ bí terrorist. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ Yorùbá, gbogbo àwọn agitator tí wọ́n ń jà fún ìjàgbara Oòduà nation, ànígbà o, kò ní ṣeé ṣe. Olóyè ọmọ Adéyẹmọ is not a terrorist, kò kìí ṣe terrorist o. Nínú fídíò yìí ẹ gbọ́ ọ̀rọ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Kútọ̀nù lórí olóyè Sunday Igboho àti gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire lórí àwọn tí DSS mú àwọn 12. Ẹ gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ lórí wọn o, kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, àwọn wo ló ti fi sílẹ̀, àwọn wo ni wọ́n ti fi sílẹ̀, kí ló fà á. Ẹ gbọ́ ọ̀rọ̀ àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tó fi jẹ́ wípé gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire, gbogbo ọlọ́mọ Yorùbá a ṣetán láti gba Oòduà nation, a dẹ̀ ti ṣetán o, ìlọ́yà á lọ ni o. Gbogbo àwọn tó ń dojú agitation tá à ń ṣe, ẹ mọ̀ra yín, àṣírí yín dẹ̀ ti tú, ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ la máa sọ lórí afẹ́fẹ́. Àwọn ọba ilẹ̀ Yorùbá, ọba aládé wọ́n wà ńbẹ̀, àwọn politician ilẹ̀ Yorùbá wọ́n wà ńbẹ̀, even nínú àwọn agitator tó jẹ́ betrayer olóyè ọmọ Adéyẹmọ wọ́n wà ńbẹ̀. Ṣùgbọ́n a mọ̀ wípé bí irọ́ bá lọ fún 20 ọdún, ìjọ kan ṣoṣo báyìí òun ló tọ́ ọba o. Ó kù yín ó kọ lọ́wọ́n ọba o, àṣírí yín dẹ̀ máa tú. Gbogbo ẹ̀yin kàńdá tẹ́ ẹ wà nù rẹ̀ sí, àṣírí yín máa tú o. Mo fi dá yín lójú wípé ẹ ní lọ o, ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì má jìyà, ẹ jìyà yín o, àwọn yín sì ń bẹ lákàá. Lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, àwọn tó jẹ́ kàńdá nínú rẹ̀ sí tí wọ́n fi ń ṣe tánàdí olóyè Sunday Igboho nítorí pé wọ́n rí wípé májàsọ́lá orí òótọ́ ló wà, kò kìí ṣe terrorist. Má sọ ìdí tí wọ́n fi ń ṣe léyìí, tí wọ́n fi ń ṣe tánàdí olóyè Sunday Igboho lórí agitation Yorùbá nation yìí, nítorí pé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí IPOB pátápátá Nnamdi Kanu tí wọ́n fi jẹ́ kí àwọn IPOB tí wọ́n lè jáde láti ṣe agitation láti béèrè fún ẹ̀tọ́ wọn lórí ọ̀rọ̀ Biafra náà ni wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ fún olóyè Sunday Igboho. Wọ́n fẹ́ pé tí wọ́n bá ti suppress olóyè Sunday Igboho, kò sí ẹnì kankan tó lè jáde lórí ọ̀rọ̀ Oòduà nation. Wọ́n dẹ̀ ti mọ̀ wípé májàsọ́lá akíkanjú ni, olórí ogun ni, and olórí ogun òun lójú dojúkọ. Ṣùgbọ́n pẹ́ tó wà ń bẹ̀ ni wípé a dúpẹ́ pé ọwọ́ Nàìjíríà kò tó olóyè Sunday Igboho bó ṣe tẹ Nnamdi Kanu ní Kenya. Olóyè Sunday Igboho ó wà ní Kútọ̀nù o, ó dẹ̀ ní ká máa sọ fún yín wípé àlàáfíà kókókó ní ara ọ̀tá àwọn lè o, kò sí wàhálà, kò sí ìdààmú. A dẹ̀ fi dá yín lójú wípé májàsọ́lá òòṣà láìpẹ́ láì jìnnà ó máa gain freedom ẹ̀, tóun náà máa di freedom man tó máa lè rìn yan fanda láàrin ọmọ ènìyàn nílẹ̀ Kútọ̀nù ní Nàìjíríà ní gbogbo ibikíbi tó bá lọ. Kútọ̀nù wọn ní pẹ́ dá olóyè Sunday Igboho sílẹ̀. Àdúrà gbogbo wa ni wípé kí májàsọ́lá òòṣà kó má rí wàhálà, kó má rí dààmú ní gbogbo wa ṣe ń sáré tá à ń sá kìjokìjo.
a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba tó dìde, gbogbo àwọn politician tó dìde sí olóyè Sunday Igboho ní Kútọ̀nù. Ilé àtọ̀nà yín ò ní dàrú o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń ṣiṣẹ́ yìí náà lábẹ́nú tẹ́ ẹ fẹ́ kí olóyè Sunday Igboho kó jìn sínú kòtò ọ̀fìn Nàìjíríà, gbogbo yín là kí o. Olóyè Igboho ní ká máa sọ fún yín wípé láìpẹ́ láì jìnnà òun máa gain freedom òun, kò ní sí wàhálà, kò dé ní sásọ. Yorùbá nation yìí no going back ni o, no going back. Yorùbá nation no going back. A ní láti máa update yín, ká máa jẹ́ kẹ́ ẹ mọ̀ lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tí àwọn DSS tí wọ́n mú ní Àbújá, àwọn 12. Níbo ni wọ́n bá dé níjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí? Ìròyìn ayọ̀ ni o. A dúpẹ́ fún Ọlọ́run ọba wípé bó tilẹ̀ jẹ́ wípé àwọn DSS wọ́n kọ lẹ́tà sí Court of Appeal wípé bail tí wọ́n fún àwọn 12 yìí kí wọ́n dá a padà, pé àwọn ò fẹ́ kó àwọn 12 yìí sílẹ̀, ṣùgbọ́n ilé ẹjọ́ kọ̀, ilé ẹjọ́ kò gbà fún wọn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Mo dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀yà Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì tó jẹ́ pé òun ni lọ́ọ̀yà àwọn 12 tí wọ́n kó nílé olóyè ọmọ Adéyẹmọ. Akọ̀níwájú adájọ́ barrister lọ́ọ̀yà Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì, a dúpẹ́ lọ́wọ́ ẹ o. O ṣé, ilé àtọ̀nà rẹ ò ní dàrú, gbogbo ohun tó bá dáwọ́lé a máa yọrí sí rere. A dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ́wọ́rùn pẹ̀lú lọ́ọ̀yà Ọlájẹ́ngbésì lọ sí Àbújá, gbogbo yín la kí o. Ẹ ṣé, ojú ò ní tì yín. A ní láti fi yé yín bó ṣe ń lọ níjọ́ Tuesday. Gbogbo ohun tó ṣẹlẹ̀ ní court a gbọ́dọ̀ jẹ́ kó yé yín kẹ́ lè mọ ohun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Oòduà nation àti lórí ọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n kó ní olóyè Sunday Igboho. Ní July 1st 2021 táwa yìí ni gbùdùgbù ṣẹlẹ̀ nílò olóyè Sunday Igboho táwọn DSS tí wọ́n wá síbẹ̀ tí wọ́n pa Àdògán àti Àfáà, tí wọ́n pa wọ́n ní ìpakúpa sí olóyè Sunday Igboho láìṣẹ̀ láìrò, tí wọ́n dẹ̀ kó àwọn 12 tí wọ́n kó wọn lọ sí Àbújá. Láti July 1st láti kò sí tí wọ́n lọ sílé ẹjọ́ tí wọ́n sì ń bọ̀. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé adájọ́ dájọ́ wípé nínú àwọn 12 wọ́n ti fi 4 sílẹ̀ níjọ́ Tuesday, tó jẹ́ wípé Lady K ó wà lára àwọn tí wọ́n fi sílẹ̀. A dúpẹ́ o, nítorí wípé àwọn 4 yẹn tí wọ́n fi sílẹ̀ bail bond wọn is 10 million naira, tó jẹ́ pé àwọn 8 tó kù bail bond wọn is 5 million. Kí ló dé tí wọ́n fi àwọn 8 tó kù sílẹ̀? Ìdí tó fà á ni wípé ilé ẹjọ́ pàṣẹ wípé kí ẹnì kọ̀ọ̀kan kó ní ṣùọtí méjì. Nínú àwọn 12, ṣùọtí 24 ló yẹ kí wọ́n provide, bọ̀ nítorí pé ẹjọ́ yẹn falẹ̀, ẹ̀yin náà mọ̀ wípé àwọn DSS ò fẹ́ kó àwọn ẹni sílẹ̀, tó jẹ́ wípé adájọ́ ní láti pàṣẹ bí ẹ̀mẹ́ta kó tó di wípé DSS kó wọn wá sílé ẹjọ́. Àwọn ṣùọtí tí wọ́n provide tó jẹ́ 24, 3 nínú wọn wọ́n ti withdraw, tó jẹ́ pé 21 ló kù. 21 tó kù yìí kò fún ilé ẹjọ́ ní ààyè láti release àwọn 8 yìí, ló fi jẹ́ wípé àwọn 4 tí àwọn DSS fojú sí lára ni àwọn tó kọ̀wọ́ rìn pẹ̀lú Ọlájẹ́ngbésì lọ́ọ̀yà àwọn 12 yìí pé kọ́kọ́ fi àwọn 4 sílẹ̀ kí wọ́n máa lọlé láyọ̀ àtàlàáfíà, tó jẹ́ pé àwọn 8 tó kù wọ́n máa provide the rest ṣe ọtí tó kù tí àwọn tá ń dúró dè láti fi àwọn 8 yìí sílẹ̀. Tán bá ti rí àwọn ṣùọtí 3 yìí tí mo dẹ̀ mọ̀ wípé láàárín ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùọtí 3 yìí máa pé, wọ́n á lè fi àwọn 8 tó kù sílẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Èyí ni gbogbo ohun tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ níjọ́ Tuesday. Ìròyìn ayọ̀ tá a rí gbọ́ rèé o wípé àwọn 12 tí DSS kó
ní ọjọ́ kìíní ní olóyè Sunday Ìgbòho wọ́n jáde o, 4 ti jáde nínú wọn, ó kù 8. ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run àwọn 8 tó kù wọ́n máa kúrò ní Àbújá. èyí ni ọ̀rọ̀ tá a fẹ́ sọ lórí àrọ̀ àwọn tí wọ́n kó ní olóyè Sunday Ìgbòho. ìjẹ́ ẹ tún ti gbọ́? ìjẹ́ ẹ ti gbọ́ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní Nàìjíríà? tá a bá ń sọ wọn aláàtúndé, tá a bá ń sọ wọn ní kí ọ̀rọ̀ wo là ń sọ ká gbẹ́nu sọ́hùn. in tí ò ṣẹlẹ̀ ní Nàìjíríà ni ó ti ń ṣẹlẹ̀, tó jẹ́ wípé ní Afaka Barak ní Kaduna àwọn bandits tó jẹ́ pé àdàpé bandits náà ní terrorist wọ́n lọ invade Afaka Barak ní Kaduna. 10 ṣẹlẹ̀, ìbọn bẹ̀rẹ̀ sí ń dún lákọlákọ láàrin àwọn ọmọ ológun Nàìjíríà àti àwọn bandits tó jẹ́ wípé major ẹyọkan àti naval officer nínú àwọn army Nàìjíríà wọ́n máa bá ogun yìí lọ o. wọ́n bá wàhálà, wọ́n bá lọ, wọ́n kú ikú tí wọ́n rò tẹ́lẹ̀. ìdí èyí la ṣe ń pariwo wípé Oòduà nation, Yorùbá nation is the solution. Nigeria is not working no more. Oòduà nation, Yorùbá nation, that is what we are agitating. òun là ń pariwo fún, tí wọ́n fẹ́ ká pariwo, tí wọ́n fẹ́ ká sọ̀rọ̀. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí tó ń ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ rí o nínú history Nàìjíríà kí àwọn bandits, àwọn terrorists kàn lọ invade báràkì ní ọ̀sán kan òru kan tó jẹ́ wípé major ọ̀gá ológun ó bá lọ, naval officer ó bá lọ, wọ́n tún gbé kan nínú wọn, wọ́n tún gbé lọ, tún béèrè ransom. tàtí ẹ̀ tó gbọ́ wípé lẹ́yìn ìgbà tán gbé lọ tán wákàtí 2 sígbà náà wọ́n gbẹ̀mí army náà, wọ́n gbẹ̀mí ẹ̀. ìjẹ́lẹ̀ yìí bójúmu. ìlú tá a lọ́ba, tá a níjòyè, tá a ní president, tí ò sí security fún ọmọ aráàlú tó jẹ́ wípé àwọn army fún ara wọn gan wọn ní security tó yẹ kó máa provide security fún wa. àwọn bandits wọ́n tún lọ invade wọn. níbo ló wá ní masses àwọn civilian ibi ló fẹ́ ká fojú sí. àwa náà wá ń rọ̀ yín o, gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń sọ fún wa, tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ láàrin ìlú, ẹ̀yin ìjọba jáde ẹ ní pé ká máa lọ gẹ́gẹ́ ká máa ṣiṣẹ́ wa lọ, kò sí wàhálà. gbogbo àwọn tó fa wàhálà yẹn ẹ máa take justice lórí wọn, justice máa prevail lórí wọn, tó lè jẹ́ wípé irọ́ ni. àwa náà wá ń sọ fún yín, gbogbo ẹ̀yin military pátápátá, ẹ jẹ́ kí routine yín kó máa lọ o, kí iṣẹ́ yín máa lọ, kó má sí wàhálà. gbogbo àwọn tí ó wá invade tó jẹ́ bandits, àwa poor masses náà, àwa náà máa take justice lórí wọn. kẹ́yìn náà wo kẹ́mọ̀ bó ṣe ń rí lára wípé irọ́ lẹ̀ ń pa fún wa. Nàìjíríà, there is no security, kò sí security kankan ní Nàìjíríà. ebi ń pa àwọn ènìyàn. àwọn èèyàn ń ké lọ́tùn, wọ́n ń ké lósì pé kò sóúnjẹ, oúnjẹ wọn, gbogbo nǹkan wọn, síbẹ̀síbẹ̀ kò tún sí security fún àwọn aráàlú. nígbà tó jẹ́ wípé àwọn army tí wọ́n ní kán máa ṣe aláàbò lórí wa, àwọn gangan fúnra wọn kò sáàbò lórí wọn. táàbò bá wà fún àwọn army, báwo ni bandit ṣe máa wọnú báràkì army ní báràkì tó lọ invade wọn, tó dẹ̀ pa 2 nínú wọn. gbogbo tó ṣẹlẹ̀ ní Afghanistan táwọn Taliban tó lọ gba ìjọba lọ́wọ́ àwọn president ní Afghanistan, ṣe rò pé kò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà ni? nígbà tó fi mú bandit tó wọnú báràkì lọ, kí ló máa stop wọn láti wọnú Aso Rock? kí ló máa stop wọn? tí wọ́n bá collide pẹ̀lú àwọn X-Men, kí lẹ fi pé ó máa ṣẹlẹ̀? Yorùbá nation is the solution. Yorùbá nation à ń pariwo, ẹ̀yin èèyàn kan rò wípé àmọ́ ń tà ń sọ, àmọ́ ń tà ń sọ o, a dẹ̀ sì dúró lórí ẹ̀. Yorùbá nation is the solution, no going back.